ṣeun o. Ẹ káàbọ̀ sí abala Funfact gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìmọ̀mọ níbikíbi tí ẹ bá ti ń rìn. Yálà lórí ìtàkùn ayélujára ní ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èmi ọmọ yín náà ní òrèǹtí ẹ̀yin fáńgẹ̀ tí ọ̀kan mọ̀ Bolanle Oni story. Lórí ètò tòní a fẹ́ sọ̀rọ̀ nípa pàtàkì ìbí ọmọ àti bí wọ́n ṣe ń ṣe ìtọ́jú ìbí ọmọ. Yorùbá bọ̀ wọ́n ní ìjọ́ tí a bá rí ibi ni ibi ń wọlẹ̀. Tí ọjọ́ tí obìnrin bá máa bímọ, ohun méjì ló máa bí. Àkọ́kọ́ ni pé á bí ire, ìyẹn tí a mọ̀ sí ọmọ. Ẹ̀kejì ni ibi, èyí tí a pè ní ẹ̀kejì ọmọ. Nítorí ẹni Yorùbá máa ṣe ń sọ wípé ire wà nínú ibi, ibi wà nínú ire, tibi tire ni àdálé ayé. Báwo ló ti kọ́kọ́ ṣe ń ṣe ìtọ́jú ibi ọmọ? Àwọn àǹfààní wo ni ó wà ńbẹ̀? Òun náà ni mo fẹ́ yànnàná ẹ̀ ní orí ètò tèmi, nítorí ṣe kí n kẹ́ ẹ máa wo abala Funfact. Torí pé ẹ máa kọ́ gbọ́mọ́gbọ́, ẹ máa kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀. Bí wọ́n ṣe máa ń ṣe ìtọ́jú ọmọ ni pé a gbàgbọ́ wípé bí a bá ṣe ṣe ìtọ́jú ibi ọmọ sí ní ilẹ̀ Yorùbá, ó máa fi ara hàn ní ọjọ́ ọ̀la ọmọ náà. Bí a bá ṣe ń sin ibi ọmọ ní oríṣiríṣi agboolé, ó yàtọ̀ síra wọn. Èyí tí mo fẹ́ sọ yìí, ó lè yàtọ̀ sí bẹ́ẹ̀ yìí ṣe ń ṣe ní agboolé tiyín. Ó dẹ̀ lè jẹ́ bí wọ́n ṣe ń ṣe ní agboolé ìdílé kan. Tí a bá fẹ́ sin ibi ọmọ, wọ́n á ní kí wọ́n gbẹ́ ilẹ̀ yẹn dáadáa, kí wọ́n ra obì, kí wọ́n ra ọtí, kí wọ́n dẹ̀ ra epo. Tí wọ́n bá fẹ́ sin ibi ọmọ, wọ́n á ti gbẹ́ ilẹ̀, wọ́n á wá gbé ibi ọmọ yẹn sí. Wọ́n gbàgbọ́ wípé ìdí ibi ọmọ náà ó gbọ́dọ̀ kan ilẹ̀. Wọ́n á ní obì ló ń bi kú, obì ló ń bi àrùn, kí orógbó ló ń jẹ́ kí èèyàn gbó, kí èèyàn dàgbà. Ọlọ́run á jẹ́ kí ọmọ yìí gbó kó dàgbà ní ayé. Tí wọ́n bá ti ṣe gbogbo eléyìí tán, wọ́n wá ta epo yẹn sí lórí, wọ́n wá sin ibi ọmọ náà. Ìdí ni pé wọ́n gbàgbọ́ wípé bó ṣe ṣe yẹn, ayé ọmọ náà á ní ìlọsíwájú, ọmọ náà á dàgbà. Ìdí pàtàkì tí mo dẹ̀ fẹ́ sọ tó dàbí ìkìlọ̀ ni wípé tí ẹ bá ń sin ibi ọmọ, ẹ má jẹ́ kí ó jẹ́ pé ẹni tí ó wà ńbẹ̀ kò nífẹ̀ẹ́ yín àbí kò fẹ́ràn yín. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ni wọ́n máa sọ pé ibi tí ó bá fẹ́ lọ sí ibi ọmọ náà sí, ẹnì kejì ò gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀, torí wípé ayé burú. Tí ẹ bá rí Yorùbá wá ní ṣé ajá gbé ibi ọmọ náà lọ ni. Èyí ni wípé wọ́n fi ń bú ọmọ náà pé wọ́n ṣètọ́jú ibi ọmọ náà dáadáa. Pàtàkì ni wípé olórí àwọn baba ńlá baba wa ló gbọ́dọ̀ sin ibi ọmọ náà sí. Ìdí ni wípé tí ọmọ náà bá dàgbà tó bá di ọjọ́ ọ̀la, kò ní sọ lẹ́nu, a máa rántí ilé, gbogbo ibikíbi tó bá lọ, a máa ṣe ohun rere láti má bà orúkọ ìdílé wọn jẹ́. Ẹ̀kejì ni fún ìtọ́jú gẹ́gẹ́ bí àwọn sáyẹ́ǹsì. Wọ́n gbàgbọ́ wípé ibi ọmọ ló máa ń fún ọmọ náà ní oríṣiríṣi àwọn ohun tó ń ṣara lóore nínú oyún tí olóyìnbó ń pè ní nutrients. Tí a bá wá lọ sí ibi ọmọ náà sí olórí àwọn baba wa, èyí fi hàn wípé wọ́n á máa tọ́jú ọmọ náà ò ní ṣìnà, kò ní ṣìṣe, apá ayé ò ní ka. Ẹ̀kẹta, òun ni fún ìwúre lóòrèkóòrè. Yorùbá gbàgbọ́ wípé ibi tí a bá sin ibi ọmọ sí, ó yẹ ká máa lọ́bẹ̀ ká máa ṣàdúrà fún ọmọ náà ní òrèkóòrè kí ayé ọmọ náà bá lè yàn kó yanjú. Ṣé wá rí pé pàtàkì ibi ọmọ ní ilẹ̀ Yorùbá kò ń ṣe ohun kékeré, kò ń ṣe ohun tó yẹ ká máa jùnù, àbí kò ń ṣe ohun tó yẹ ká máa gbé sáyé lọ́wọ́ káyé máa rí, torí wípé tí ó bá fi lè gba ibi ọmọ náà mú, bó jẹ́ pé èèyàn burúkú ló gbá mú, àti ṣoríire ọmọ náà láyé ó máa nira, ó dẹ̀ sì máa ṣòro. Mo lè pẹ́ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò tèmi. Ètò náà wà ní Dubai lọ torí pé kíni ṣókí ni ọbẹ̀ oge. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín Bolanle Oni story. Mo wá fi àsìkò yìí kí gbogbo olólùfẹ́ mi mọ̀ pé ó dàbọ̀. Ẹ bá wa ká lọ, ká jọ gbà.